Ìdúpẹ́ májẹ̀mú ìràpadà tọdún ti 2023 ló tún wọlé dé wẹ́rẹ́. Ó dé bí èjì alẹ́ ó balẹ̀ kàṣà bí èjì òwúrọ̀, ó dé bí èjì ìyálẹ̀ta ọpẹ́ ní f'Olúwa. Èyí tá a tọwọ́ senior kérúbù rábì Olúwa ṣe wọn láwọn orí gbé kalẹ̀. Lábẹ́ ìṣàkóso bàbá wa His Eminence Dr. Solomon Akéde ẹni Ọlọ́run pa kò ní kú. Ó ti yẹ èrò tí ń bẹ lóko tí ń bẹ lódò ẹ máa bọ̀ wá kẹ́ ẹ wá pàdé Jésù olùgbàlà. Ó ti yẹ máa bọ̀ wá síbi ìdúpẹ́ májẹ̀mú ìràpadà tọdún tá a wà yìí. Èyí tí a wáyé nínú ìjọ wa the Kérúbù and Séráfù Church ìrètí ògo ìgbàlà headquarters agbóhùn ìgbòòrà. Ọlọ́run Akéde gbè ọ́ máa bọ̀ wá sọ́dọ̀ Jésù olùgbàlà ọba kirinsore ọba mi asọ̀rọ̀ dayọ̀. Ìdúpẹ́ májẹ̀mú ìràpadà tọdún tá a wà yìí ní àwọn ẹni ọjọ́ 17 pẹ̀lú ọjọ́ 18 oṣù kẹsàn-án ọdún tá a wà yìí. Ní dédé aago 4 ìrọ̀lẹ́ tí ìṣòro ti ṣe àṣekágbá wẹ́ ní ọjọ́ 29 oṣù kẹsàn-án. Ní dédé aago 9 àṣálẹ́ Ọlọ́run Akéde ń dúró dì ọ́ wípé kó wá pàdé Jésù olùgbàlà. Àwọn olórin ẹ̀mí tàfìwé pé ń bọ̀ jáàtìrẹrẹ. Àwọn àgbẹ̀gbẹ̀ ẹ̀mí tó lọ́wọ́ bá mi rán níṣẹ́ péjúpéjọ síbi ìdúpẹ́ májẹ̀mú ìràpadà ọlọ́jọ́ mẹ́ta. Ó ti yẹ máa bọ̀ wá pàdé àwọn ẹni àmì òró Ọlọ́run tí wọ́n tún ṣiṣẹ́ ìwòsàn. Ó ti yẹ máa bọ̀ wá. Ìwọ tí ogun ìdádúró bá ń fínra, ogun ẹ̀tẹ́gbẹ́, ogun ẹ̀rọ mọ bí ẹ̀lẹ́lùyọ, aláboyún tó diwọ́ di sèṣínú, ẹ máa bọ̀ wá pàdé Ọlọ́run Akéde. Ọlọ́run Akéde nìkan lọ́ba bániṣe láì gbowó láì gbòbì láì gbẹbọ láì gbètùtù. Àwọn tó wá lọ́dún tó kọjá ní kẹ́ béèrè ohun tí Ọlọ́run Akéde ṣe nínú ayé wọn. Bó ṣe ń bẹ lọ́jọ́ sí bẹ́ẹ̀ ló ń bẹ lákòókò yìí, bẹ́ẹ̀ ni yóò sì máa wà títí ayé ẹ̀ ní pẹ̀kun. Bọ̀dá àti àǹtí ẹ jẹ́ wá kẹ́ wá ṣẹ́gun ègún àti pé orí rẹ kọjú alẹ́ rẹ bá lè nítumọ̀.